Lára àwọn nǹkan pàtàkì tó súyọ níbi ìdíje bọ́ọ̀lù apanilẹ́rìn náà ni ọ̀nà tí ìdíje náà fi gbà jẹ́ ohun amúlùúdùn àti ìdárayá fún àwọn èèyàn tó péjọ síbẹ̀. Ìdíje náà tó jẹ́ 40 ìṣẹ́jú, nínú èyí tí a ti rí abala kìíní àti abala kejì tí wọ́n jẹ́ 5-5 tí ikọ̀ ti Norgay tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti ti ikọ̀ àwọn tó dipò òṣèlú mú ti dojú kọra wọn ní èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdánilárayá tí inú àwọn tó wà níbẹ̀ sì dùn jọjọ. Ìdíje yìí ló wá sópin pẹ̀lú àmì ayò 4-2 nígbà tí ikọ̀ ti àwọn tó dipò òṣèlú mú tí a mọ̀ sí Dáre Alébíoṣù ni wọ́n ní àmì ayò 4 nínú èyí tí alága fúnra rẹ̀ ti gbá àmì ayò kan wọlé nípa àmì gólíwòmí-kí-n-gbá-sí-ọ. Aláyẹyẹ ọjọ́ náà, Ọ̀nàrẹ́bù Dáre Alébíoṣù kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra nípa àbájáde èsì ìdíje náà èyí tó ní ó dùn nínú jọjọ. Ṣáájú ni alábòójútó iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde Abdulsalam Jimoh àti ojúgbà rẹ̀ láti Super FM ti kàn sí ọ̀dọ̀ alága tí ń ṣe aláyẹyẹ ọjọ́ náà láti bá yọ ayọ̀ ọjọ́ ìbí èyí tí wọ́n fi ń sààmì ọjọ́ ìbí rẹ̀ náà.